Ẹ̀fúra TV amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn dúdú tó sì ti kalẹ̀ sílùú Sàkété. Ẹ̀fúra TV. ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbẹ̀rùbù mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé kábíyèsí Elédùmarè ọba dákẹ́dájọ́ àrí ìrọ̀ àlàálàpà kàbàkàbà àgbébà fún ọ lónìí ọba tó nílé ayé. mo ṣe ìbá gbogbo olúwo pátápátá lórí ètò yìí lónìí ní gbogbo àgbáńlá ayé. olúwo àgbàgbà mìgọ̀mìgọ̀ alábẹ́nú àǹsásí anìkànjọ ohun ẹkùn bàǹtẹ̀ ń gbóná wájú ń tutù lẹ́yìn tí ń bá láboyún sùn títí muyàn lẹ́yìn abiyamọ. mo tẹríba fíjì ajúnilọ o kíjì burúkú ó fò wá dá ìbá pètùtù jíǹjí àpènà mo kí yín o. bákan náà mo ṣe bá àwọn ìyámọ̀kun ìyámọ̀sà ó fà ìgbémelẹ́fù ó gbénú ìgbín ó tún mọyún karahun ìbẹ̀yìn àbí ọlọ́mọ akíyà àdí àgbà gbogbo yín pátá la kí lónìí pátápátá tẹ̀lé olúṣòṣùgbọ́ akíyín ẹ kú dédé ìwòyí ẹ káàbọ̀ sórí ètò ẹ̀fúra orí ètò ẹ̀fúra ètò yín ètò wa ẹ̀fúra lórí YouTube bẹ́ẹ̀ la wà yìí. bẹ́ẹ̀ bá gbàgbé ń jẹjọ pé a ní àǹfààní àti tọkọ̀ létí atọkọ̀ létí lóòótọ́ ìrìn àjò mi sílùú Kútọnu lọ́dọ̀ bàbá wa owó lọ́bẹ̀ àpẹrẹ́mì dálì báwo la ṣe rìn báwo la ṣe débẹ̀ kí ló fà ń tá a fi débẹ̀ gan pàápàá sọ̀rọ̀ ní kómokómoro wá ṣàdédé la wà nílé làbá bẹ̀rẹ̀ sí ní rí ọdíò lóríṣiríṣi àrí fídíò láì mọ oríṣiríṣi pé wọ́n ń jẹ ọba Ògbóni tọ̀ èmi ti ẹ̀ pé àwọn ẹlòmíràn ẹ̀ǹgbà ń jọba Ògbóni ẹ̀ fún wa gbọ́ sẹ́yìn nìkan lẹ́sẹ̀ kábíyèsí fún ọba Ògbóni o làbá fi ṣàwàdà màá tún gbọ́ àpẹ́ẹ̀lì nígbà míì tí màá tún gbọ́ bí ìjọ́ kejì ìjọ́ kẹta èpè níran yìí àfi pé kinní kan àfi gbàkókò bó bá ṣe kí ló dé kí ni ohun tá à ń fà àwọn olóṣèpè ojú àwọn aláwo àti wọn á gbọ́ yìí bílù bá ń dàrú bílù bá ẹ bá wo láwo là á pè àwọn aláwo tá a pè yìí náà di ohun tí wọn ń fèpè bọ ẹnu ọmọ àti gbélé yìí kì í ṣe mí nìkan mo gbọ́ àwọn ẹlòmíín bẹ̀rẹ̀ sí ní pè mí ń sàlẹ̀ pé baálẹ̀ fura ṣé ẹgbọ́n ohun tí ń ṣe kí ló dé ìpè yìí pọ̀ o àwọn àgbàlagbà míì bá pè mí pé baálẹ̀ fura ìmìtọ́rọ̀ dé yìí àwọn nǹkan ṣẹ̀ṣẹ̀ rèé o tó o sì mọ̀ pé ó wà pé kó o tún ṣẹ̀ṣẹ̀ ṣe tó o gbọ́dọ̀ bàjẹ́ ṣé bí wọ́n ṣe ń ṣeré mo tún gbọ́ mí ìbánitọ́ ẹ̀mí náà bá ṣe pẹlẹbẹ ọ́díò lórí fọ̀rọ́ọ̀mù tá a mọ̀ sí lórí gúrùpù pé tọ́ àkí gbogbo ẹ̀yin aláwo ẹ̀yin olúwo ẹ̀yin apènà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣìpa òrògùn alẹ́sìwọ́dọ̀ balógun ń bọ ẹwà èpè tí a jẹ́ kí ló dé kí ibi tá à ń fà ẹlòmíì pé ń gbà kínní kan ẹlòmíì pé wọ́n jọba Ògbóni ẹlòmíì pé kí ló wá lè tó yìí àtijọba Ògbóni ṣe ń dìjà bàbá náà ń sórí àtẹ́gùn púpọ̀ èèyàn ló sì wà lórí ẹ̀fúra tọ́ ń tẹ́ ẹ rí lọ́bẹ̀ tẹ́ ẹ wá ru ọwọ́ o ẹ máa bọ̀ ní ojúlé iṣẹ́ ẹ̀fúra kẹwàá yànnà náà bó sì jẹ́ ẹni àwa náà ni àwa àwọn kan pé owó lọ́bẹ̀ dá ọba Ògbóni sọ kí ló ṣe tó rè sọ ní kò bẹ́ẹ̀ tọ̀ nínú ọdíò tí mo ṣe ń gbà náà bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀yin tèmi mo pé tọ̀ bàbá owó lọ́bẹ̀ kí lẹ ẹrun tẹ́ ẹ rí lọ́bẹ̀ tẹ́ ẹ wá ru ọwọ́ òun tẹ́ ẹ fi wá sọ ọba Ògbóni sí ipò bẹ́ẹ̀ nítorí òun ò tí ì mọ bọ́rọ̀ sí jẹ́ bàá mo sọ díò yìí ó fi ń lọ bíi wákàtí méjì mẹ́ta mẹ́rin àwọn èèyàn ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń pè mí pé baálẹ̀ ọ̀rọ̀ rí bí ẹ ṣe sọ́hun àwọn kan pé bí mo ṣe sọ ọ́díò ẹ mọ̀ bọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ ọ́díò ọ̀tọ̀ níbi tí ó gbà ẹlòmíín ọ̀tọ̀ ni wọ́n fi hàn àmpírẹ́mìdíàl ọ̀tọ̀ làwọn ẹlòmíín sọ wọ́n pé pẹ́pẹ́ sí o mo bú owó lọ́bẹ̀ mo atakẹ́ owó lọ́bẹ̀ tọ̀ ọ̀dà boko ò bá jìnnà ìláìkó àátọkọ̀ létí kúkú lọ bá baba sàn ká sojú sangi lápá àwárí wọn ò tiẹ̀ tí ì kúrò lórí ètò àwọn èèyàn ti ń sọ pé tọ̀ baálẹ̀ fúnra ẹnìkan kọ́ lẹ́ẹ̀ lọ àwọn ò bá yín débẹ̀ ọ̀tún láwọn ò lọ tọ̀ èmi ti ní prógàmù kan lájàṣẹ́ àbúrò mi ṣiṣẹ́ alágbòfẹ́ yaṣẹ́ kan tọ̀ ó sì fẹ́ sọmọ ìdè bá ní wọn ò débẹ̀ mò ń bọ̀ ṣùgbọ́n mo wá rántí pé mo fẹ́ rìnrìn kan bá gbé kámẹ́rà dání bí mo ṣe ń dájàṣẹ́ ní fóònù dún baálẹ̀ fúra bó lẹ́wà mo ní mo wà lájàṣẹ́ tọ̀ àwọn náà wà lájàṣẹ́
kí n wá báwọn níbi báyìí mo ní wọn ò mọ bẹ̀ wọ́n ní dúró mi tí mo wà wọ́n á ṣàlàyé ibi tí mo wà wọ́n á gbé mi ń bẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ ó di ilé ọba Ògbóni nílé Mr. Musiliu Ògúnyọmí èyí ìjẹ́gbà kejì tí wọ́n pàdé bàbá ìtura àti pàdé lágbo Ṣẹ̀fíù rí bàbá ìbá ní tọ̀ baálẹ̀ ẹ̀fúra ìjọ yìí ni wọ́n tún mọ̀ pé mo ní ètò kan tí ń jẹ́ ẹ̀fúra wọ́n ní tọ̀ báyìí kàṣà ọ́díò tí mo ṣe náà wà lọ́dọ̀ tàwọn ọ̀rọ̀ tí mo sọ kò tí ì burú o ṣùgbọ́n àwọn náà ní prógáàmù kan táwọn fẹ́ lọ ṣe lọ́la àti gbogbo àwọn aláwo fẹ́ pé bẹ́ẹ̀ bá lè wà ń bẹ̀ inú tàwọn ó dùn mọ́nítọ̀ àkínàjà tátẹ́gùn gbé ni o nígbà ó gbèjì síbi ó níbi tí mò ń lọ pẹ́ ni mo dé yìí mo ní mo gbà bẹ́ẹ̀ ó tẹ̀ ń lọ́rùn láì fọ̀rọ̀gùn èmi tí ń tòótọ́ boko jìnnà ìláìkó àkó mọ́tò ńjọ́ kejì kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ òdìlé àbúrẹ́mì dálì àbí báwo náà ṣe ń pè owó lọ bẹ̀ ńgbà débẹ̀ ńgbà àkọ́kọ́ wo àgbàlá ń ta wo àgbàlá òun rèé. Ní báyìí bá ṣe wo àgbàlá bàbá kó tó di pa dé ọgbà bàbá gangan àgbàlá kan tún rèé mi tá àkọ́kọ́ wọ̀. ṣé ẹ ti rí mi tá àkọ́kọ́ bà wọlé nù ẹjẹ́ wá wọ yàrá lọ ká máa lo àgbàlá bàbá tààrà kẹmọyìn dé àgbàlá báwo ni ọ̀bẹ ṣe kú gangan rèé ńgbà àdágbàlá tán àwọlé akí gbogbo wọn anybody wọlé ọba bàbá àbúrẹ́mẹ́ amidali àbí bàbá wo lọ́bẹ̀ gan dé wọ́n jókòó gbogbo lé kí wọn àwọn náà sì dá okùn padà àwọn sọ̀rí olóyè wọn sọ̀rọ̀ lóríṣiríṣi mélòó la kà tán mélòó la bá kà nínú ẹ̀yìn àdépèlé tó pàtàkì tó jẹ mí lógún pàápàá rè mo bá bèèrè lọ bàbá pé bàbá ẹ̀ lẹ́ o ẹ kára ó lé bàbá wọ́n sì kí mi ọ̀nì tọ̀ mo ní ìtẹ́ fi rí wa níbí èmi ni baálẹ̀ fura lórí ètò báyìí ni ẹ̀hún tó gbé wa wá ni pé a gbọ́ pé ẹ sọ kábíyèsí ọba Ògbóni ẹ̀kíni ohun tó fà á tó fi di pé ìjàdé lẹ́yìn ìgbà tẹ́ ẹ sọ àti pàápàá báwo ni ó ṣe rìn báwo ni wọ́n ṣe yàn án kí ni ohun tó fà á tẹ́ ẹ fi sọ ọba Ògbóni bàbá yìí pé wọ́n ti ń sọ ọba Ògbóni tipẹ́ ẹ̀gbọ́n gbólóhùn lẹ́nu wọn. Nínú ọ̀rọ̀ yín nígbà tí ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ẹ pé ọba Ògbóni ẹ dárúkọ àwọn ọba Ògbóni kan tẹ́lẹ̀ nígbà táwọn jẹ ọba Ògbóni tí wọ́n jẹ yìí iṣẹ́ ẹ náwó sí i àbí nígbà tí wọ́n jẹ bóyá ẹ̀yin náà sọ nǹkan kan àbí bóyá inú bí yín sí i. wọ́n jẹ́ fúnra wọn ni mi ì tiẹ̀ gbọ́ sí wọ́n ti jẹ́ tẹ́ńjọ̀ kan ni ìyá gbogbo wa bá mi bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn méjì pé wọ́n ti mọ ọba Ògbóni wọ́n ní ká dé pẹ́ lórí o mo ṣàṣà àdúrà fún wọn ní ká dé pẹ́ lórí o mo ní ẹni wọ́n bá dà sí o ṣé ẹ mọ ètùtù tó máa ń ṣe fọ́bọ̀ Ògbóni àkọ́kọ́ nìyẹn ìjẹ́ ẹ rò wípé a máa ń mú ọba bẹ́ẹ̀ nìyẹn ẹ gbowó jẹ lọ́wọ́ ẹ̀ ní owó lẹ̀ ń gbàjẹ lọ́wọ́ wọn tẹ bá ṣe tán ìjọ kejì ìjọ kẹta ẹ mú wọn pa ẹ tún wá sáré lọ mẹ́lòmíì téèyàn bá ṣe àìṣe Ọlọ́run gbogbo nǹkan tá a ní àfi sílẹ̀ ó ní owó tá a ní ọ̀já nǹkan tá a fi sílẹ̀ ọmọ tá a bí ọ̀já nǹkan tá a fi sílẹ̀ ilé tá a kọ́ ọ̀jẹ́ nǹkan tá a fi sílẹ̀ ìwà ní òkú ẹ kò bá dé sáré. ìwà ní òkú. ní ọba Ògbóni kò pé méjì ní Benin Republic àánú wo lọ jẹ ọba Ògbóni Benin Republic àjẹgbó àjẹtọ́ àjẹgbó àjẹtọ́. ṣe ti rí báyìí ṣe rí pápá àtẹnujọ́rọ̀ kan ò sínú ọ̀rọ̀ mi àtẹ̀síwájú nínú ìwádìí a ní bàbá tálápẹ̀nà àkọ́kọ́ bí tó ṣe pé lórí apẹ̀nà Benin ń bí Haruna Agúlóyè jẹ́ ẹ mọ̀ wọ́n bàbá pé òun mọ̀ wọ́n ẹgbẹ́ gbólóhùn lẹ́nu wọn. ọmọ mi dáadáa bẹ́ẹ̀ ni tí mo wó ṣé bí ngbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ mo sọ fún ẹbí kó tó di kọ́ kọ́lé nbọ́lógbó tó fi kọ́lé ọ̀dọ̀ owó lọ́bẹ̀ ni tó fi ra mọ́tò tó fi ra maṣíìnì ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni bàbá. èmi pàrọ̀ fún mi ẹ béèrè iṣẹ́ apẹ̀lẹ́ṣẹ́gun òun náà máa sọ gbogbo gbà tó fi débi tó délé ní ọkọ lé ní ó ṣe bọ́ṣà wọra mọ́tò ni ọ̀dọ̀ mi nígbà yìí náà ni ẹ má fi òbí sí olóore ká má fi òbí sí olóore ká má fi òbí sí olóore ẹ má fi òbí sí olóore ìyá ni ó jẹ kú alágbàṣe sí mọ̀síkà ni ń jẹ̀jẹ̀ ń dáàbọ̀ wá ọ̀pọ̀lọmọ kéèkọ̀ wá yẹ̀rẹ̀ tòbí nǹkan tí mo fẹ́ sọ fẹ́ nìkan kí n bẹ̀ kọ́ lọ yé wọn dáadáa àwọn káàrọ̀ ẹ jíire
Yorùbá yoyo bí ní alẹ́. Yorùbá yoyo bí ní alẹ́. Yorùbá yoyo bí ní alẹ́ ṣe pẹ̀lẹ́. Ẹ̀sọ̀ là ń pa mú kú pẹ̀lẹ́. Òun ló dífá fún ìrìnàgbò tí ń bẹ láàrin ọ̀tá. Ìrìnàgbò tí ń bẹ láàrin ọ̀tá ó ní ahọ́n ní òrẹ́ yìí. Mo ní ọba Ògbóni kò pé méjì ní Benin Republic. Ó ní láàkọ́ ọmọ sọ orúkọ tí wọ́n mọ̀ dáadáa ní Wẹ̀ntìlínì tí ẹnu bàtà ẹ máa ń yọ bí ẹnu ejò. A tẹ̀síwájú àwọn adé bàbá báwo ni ẹ ṣe jẹ ọba Ògbóni yìí kí ni ohun tó fà á tẹ́ ẹ fi jẹ ọba Ògbóni yìí ṣáwọn ará Àpòbẹ̀ ló mú ọba Ògbóni wá fún yín àbí àwọn ará Àjàṣẹ́ ni wọ́n fa ọba Ògbóni kalẹ̀ bàbá yìí tún tẹnu bọ̀rọ̀ bí wọ́n ṣe dífá ẹ̀tún gbọ́ gbólóhùn ẹnu bàbá. Mo ní fẹ́ ṣé bó ló ń dífá. Nígbà tó dífá pé ifá àkọ́kọ́ mú ẹ̀ ifá ò rí ẹ̀ ó mú alówó lẹ́sẹ̀ sànú. Mo ní àtẹ̀sí òye dalẹ̀ wájú ká mo sọ ni. Ìjọ náà kí n tó gbé fún kí n tó gbé sẹ̀tìfíkà fún nìkan àti aago bíi ní 6 alẹ́ tẹ̀ ti wá nìkan bíi aago 4 nígbà ni wọ́n á dùn wọ́n gbé fún mo ní ẹ má dára yín. Ó di ní láàárọ̀ landome alẹ́ wọlé pè mí ó ní mọ̀nà pẹ̀lú ẹ̀yẹ́rì wẹ́ ó ní wọ́n lò wọ́n jọba Ògbóni mais wọ́n kọ̀ fún ils ont refusé de ne pas le faire regardez ici désolé mais n'a pas de problème adeba la ń pè ní abóòdá adeba la ń pè ní àdá ọba pè mí lẹ́ẹ̀kan náà un peu de secrétaire dit c'est réalisé regardez bien me voir avec ton groupe là. Je l'ai demandé, toi, en tant qu'autorité de l'armée et à vos ordres, que je leur dois beaucoup de respect, parce que mon papa passé par là. Pourquoi toi là, tu ne veux pas faire ça? Il a dit qu'ils ont interdit et tous, ils ne veulent pas. Ah, j'ai dit attention, je vais venir l'image là. Et Poitiers, il est où? Il a dit, ah, quand il n'est pas au Bénin ici. Il est au Gabon. Ah, allez consulter. Bravo. Il a dit qu'il faut aller consulter sur lui. Tu continues là. Il y a beaucoup de gens. C'est ce qui veut se passer. C'est ça qu'il a dit. Bravo. Pour ne pas aller trop loin. Ils sont venus me voir. Que papa, ça a marché. Il a dit qu'il faut lui dire de venir. Quand on l'a appelé, il a dit, ah, qui vous voulez me prendre, vous allez me tuer? Qui veut m'introniser? Écoutez-moi, c'est lui qui a assis la gueule de moi là. Il m'a dit, oh, elle joue. Vous ne pas aller trop loin. J'ai dit. Je vais compléter un peu la papa vous laisse pas. Ouais. J'ai dit, ah, avec Pamini, il va dire, parce que on parle ni wọ́n ń jẹ́ pé bàbá pàpà ló ní ká dá fálẹ́rì yín wọ́n ní ta ni bàbá náà wọ́n ní àǹpẹ̀rẹ̀ mú já owó lọ bẹ̀ àwọn ló dá wọ́n ní tó já yín lójú pa àwọn ni àwọn náà ni ó sì gbé adé náà ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ mi dé nítorí nínú Ògbóni lónìí ohun tí Benin ṣe fún wa àwọn ní àǹpẹ̀rẹ̀ mú já tí wọ́n bá mọ tán pè ní àǹpẹ̀rẹ̀ mú já lédè Yorùbá olúwayé tó bá jẹ́ ǹjẹ́ mi dé ẹ sì mú mi débẹ̀ mi fètí mi gbọ́ ọ náà kí n tó jókòó nítorí àwọn ọmọ mi ò tí ì dàgbà ní nǹkan kó máa pa àmọ́ tó bá jẹ́ bàbá pa ló fẹ́ dúró kò sí wa mo sì sọ ká náà ìsinmi bàbá ẹ̀yin náà ní bẹ́ẹ̀ ẹ bò dúró tì mí pẹ̀lú gbogbo ohun tí ẹ bá ní ǹjẹ́ ẹ̀yin náà ni ẹ ní kí wọ́n dá fáàmì kí wọ́n pè mí àwọn ẹlòmíì dìde lónìí pé àwọn làwọn yàn mí síta sẹ́wọ̀n mo ní lọ ohun bàbá yìí ni mo gbọ́ mo sì mọ̀ pé kì í ṣe bàbá tí ó pè ọmọ tí ó pa ni mo fi wá dúró ló jẹ́ bí ó ṣe jẹ́ ni àǹpẹ̀rẹ̀ mọ̀ jáde. ọ̀rọ̀ burúkú ohun ẹ̀rín èyí já sí pé gbogbo ọba Ògbóni tí wọ́n ti ń jẹ tẹ́lẹ̀ Àjàṣẹ́ báyìí ló wà
eléyìí nìkan náà ni ó jáde fáwọn Yorùbá ká máa lákọ̀ọ́kọ́ àbí èkejì ló jáde fáwọn Yorùbá pàápàá ilé ìyá ẹ̀ jẹ́ Sàkété ń bí ilé àṣà ládùúgbò tí wọ́n ń pè ní àṣà ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ń gbọ́ ẹyẹ kọ́ ọmọ ilé àṣà ni ìyá ẹ̀ bàbá rẹ̀ ní ìsàlẹ̀ ẹ̀ tí wàá rí i pé ànàgò pọ́nbélé ní kánnakánná bá ná ọmọ ẹ̀gà níjà bá dé lódì pé bó lọ ẹ̀yà mi bó bá gbù lẹ́sẹ̀ bó bá ẹ̀jà lọ́fà nínú àwo tó ṣe pé àwọn àgbàlagbà kọ́dà àwọn èèyàn ńláńlá ní í ṣe ẹ wò mí èmi tí ń tòótọ́ a sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ ẹ̀já rèébété báwọn a wà ní àǹfààní àti pé kábíyèsí ọba Ògbóni gangan wá sórí ètò yìí káwọn náà wá tún ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kẹlẹ̀ gbádùn wọn síwájú sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pápá àtẹnujẹ́rẹ́ òsínú ọ̀rọ̀ tíá ẹ pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ọba Ògbóni lórí ètò ẹ fura àyè wà láti wá béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ bàbá fún ara wọn káwọn náà ṣàlàyé báwo ni wọ́n ṣe rìn àwa náà là máa wá ẹ̀yin là máa bá àwa ò ní lọ ọ̀lọ́ ẹja tí ò dénú bú bẹ́ẹ̀ là ní lọ ọ̀lọ́ kọ̀ǹkọ̀ tí ò dé sàlẹ̀ odò ẹni bá pẹ́ má bọ̀ òun làwọn ò ní délé bá láti ṣe Elédùmarè títí dijọ́ mẹ́jọ èmi àti ayọ̀ láfi pàdé ire o ire kàbìtì. ẹ fura TV amóhùnmáwòrán ìṣe àti àṣà àwa ènìyàn tó sì ti kalẹ̀ sílùú Sàkété